Ọ̀yọ́ ló lẹ́kọ̀ọ́ òròkì ló lọ́ṣun babaláwo làmọ̀ tó lọ pẹ̀lẹ́. Mo kí onílé, mo kí àlejò, mo kí gbogbo yín. Ní ọ̀sẹ̀ tẹ́lẹ̀ kí ni mo mú wá fún yín? Àṣà ìkíni ni. Kí là ń pè ní àṣà ìkíni? Àṣà ìkíni jẹ́ ohun ọ̀wọ̀ nílé ayé àtijọ́. Òun la fi ń dá ìyá mọ̀ sí ọmọ, ọmọ yàtọ̀ sí bàbá. Òun la fi ń mọ̀ ẹni tó ní ọ̀wọ̀ lára àti ẹni tí ò ní ọ̀wọ̀ lára. Láyé àtijọ́, ọkùnrin á dọ̀bálẹ̀ pọ́ngẹdẹ fún àwọn òbí rẹ̀ tàbí àwọn tó jù lọ. Obìnrin á sì mú ìkúnlẹ̀ mẹ́sẹ̀ méjèèjì, á sì kúnlẹ̀ kí àwọn tó jù lọ tàbí àwọn òbí rẹ̀ nílé. Tàbá rọ́ba á dọ̀bálẹ̀, á kí wọn wípé kábíyèsí o. Tàbá rí ìjòyè, á kí wọn wípé káre ó lé bàbá o. Èyí ni àṣà ìkíni ní ayé àtijọ́. Àṣà ìkíni jẹ́ ohun tó ṣe pàtàkì gan-an ní ayé àtijọ́ tí Yorùbá tí ò bùkù. Níjọ́ mẹ́jọ màá máa sọ púpọ̀ nípa àṣà ìkíni. Ó dàbọ̀.